òbí lẹ́yìn wàhálà ńlá àti làásìgbò tí Yetunde Wunmi ìyẹn gbajúgbajà òṣèré tíátà tó kojú láàrin bí ọdún bíi mélòó kan sẹ́yìn òun ló mú tó fi wá jáde tán báyìí ó ní òun ti ṣetán bẹ́ẹ̀ ló sì ti bá Ọlọ́run dá májẹ̀mú wípé ajá òun ò tún ní padà sídìí èébì ẹ̀. Ó ní lóòótọ́ òun gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé nígbà tí wọ́n kọ́ fi ọwọ́ ṣìkún òfin gbé òun ní alẹ́ ọjọ́ Friday, ó ní òun kọ́kọ́ rò pé bóyá bíi àlá ni pé òun ò tiẹ̀ tí ì lérò wípé wàhálà ńlá òun lòun kó sí o, bí kò wá ṣe ọjọ́ Sunday tí wọ́n mú òun nìṣó wípé kóun nìṣó nílé tóun gbé àwọn fẹ́lẹ́ rẹ̀ gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́, ó ní wọ́n kó mọ́mú gàrí sóun lọ́wọ́ àtẹsẹ̀. Ibẹ̀ gangan náà ni òun ti ń wò pé dàbí ẹni wípé wàhálà ńlá ti ṣẹlẹ̀ o. Nígbà tí àwọn dé ilé tí òun ń gbé yìí, ó ní ojú gba òun tì bí kílẹ̀ lanu báyìí kóun kó sínú ilẹ̀ kí ilẹ̀ dẹ̀ gbé òun mì ní. Gẹ́gẹ́ bí àlàyé tí ìyá yìí ṣe, màmá yìí ní nígbà tí àwọn délé wọ́n gbọn gbogbo agbègbè yẹ́bẹ́yẹ́bẹ́, òun ló fà á tí wọ́n ti fi padà dá òun padà sínú àhámọ́ o. Ó ní alẹ́ ọjọ́ tí àwọn lọ sí ilé òun yẹn lọ́jọ́ Sunday yìí, ó ní ẹkún tí òun sun Ọlọ́run nìkan ló lè mọye jálẹ̀ ẹkún tó bọ́lẹ̀ lójú òun o. Ó ní wípé wàhálà yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ òun bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run pé kọ́lọ́run ti ẹ̀ dákun dábọ̀ kó rọ òjò àánú lóhùn lórí kóhun ti ẹ̀bọ nínú làásìgbò eléyìí tí òun kóra òun sí yìí o. Gẹ́gẹ́ bí tí màmá yìí sọ, ó ní òun bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, òun sì bọ́ Ọlọ́run dá májẹ̀mú wípé tó bá fi lè fún òun ní ààyè lẹ́ẹ̀kan sí eléyìí tí wọ́n pè ní second chance, ó ló ṣeé ṣe kí òun yí padà pé òun ò ní padà sí ìdí ìwà ìbàjẹ́ àti ìwà rádaràda ìmọ̀ o. Ó ní wàhálà yìí ó gun orí ẹ̀mí òun tó bẹ́ẹ̀ jẹ́ wípé òun ò tiẹ̀ wá mọ̀ wí òun wà láyé ni àbóhun ò sí ní ilé ayé mọ́ o. Ìyá ìwá ní ìyàlẹ́nu ló jẹ́ fóun ní ọjọ́ ìdájọ́ gangan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí àwọn ènìyàn ń gbà fóun lọ́tùn lósì. Àwọn abiyamọ ayé gan ò dákẹ́ ìyẹn lórí ọ̀rọ̀ òun àti wàhálà tóun wà nínú ẹ̀ o. Ó wá ní wípé ìjọ ìgangan òun lòun mọ̀ wípé Ọlọ́run máa ń gbàdúrà o, bẹ́ẹ̀ ni Ọlọ́run kì í fi àwọn ènìyàn tiẹ̀ sílẹ̀. Ó ní kété tí àwọn déwájú adájọ́ bá ní kí wọ́n da ẹjọ́ òun nù torí pé òun ti san owó tí wọ́n ní kí òun lọ rèé san gẹ́gẹ́ bí fine. Ó ní inú òun dùn o, bẹ́ẹ̀ láyọ̀ òun kún ní ọjọ́ yìí. Ó ní ilé ẹjọ́ ń bẹ̀ lòun ti ń bá Ọlọ́run dá májẹ̀mú wípé òun ò tún ní padà sídìí èébì òun mọ́ tí Ọlọ́run ti kó òun yọ kúrò nínú wàhálà ńlá yìí. Bẹ́ẹ̀ náà ni ó ní àwọn kan tún gbìyànjú láti máa fi ọgbọ́n àyíníke òun àyíní padà dáhùn padà sí ẹnu iṣẹ́ òun, ṣùgbọ́n ó sọ fún wọn pé òun ò bá wọn ṣe é mọ́ kí wọ́n yọ owó òun kúrò nínú kílà ń kó irúfẹ́ àwọn òwò tí kò bá ojúmu tó lè rányàn lẹ́wọ̀n tó sì lè ba orúkọ ẹni jẹ́ o. Ìyá yìí ní àwọn wàhálà tóun kojú ń gbà náà lọ́hùn-ún táwọn bá rántí ń gbà míì ẹ̀kún á tún gun àwọn àwọn tó máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ìyẹn lọ́wọ́ Ọlọ́run pé kó dákun dábọ̀ kó dáríjì òun o. Wọ̀nyí àti ọ̀rọ̀ púpọ̀ ni gbajúgbajà òṣèré onítíátà Yetunde Wunmi tí ó sọ nínú ibi àwọn tó ti fi ọ̀rọ̀ kan léde o. Ó ní pé kí Ọlọ́run dákun dábọ̀ kó túbọ̀ ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún òun ní àwọn ibi tí òun ti gbà ṣẹ̀ sí Ọlọ́run o. Lóòótọ́ ẹ bá dára kásáré mo wá fún yín ní àsìkò tí a wà yá. Ilé-iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́. Owusu FM Ìkòròdú náà kalẹ̀ sí. Bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn.
ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe, ìpolówó ọjà lẹ fẹ́ ṣe, ìyàwó lẹ fẹ́ ṣe, ẹ máa lọ sí Owutu. Àwọn náà ṣe bẹbẹ, ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹbẹ, igbó lóhun ni wọ́n wà nílùú Ìkòròdú. Ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn, bá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi. Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́, gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn. Wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní, ẹ fẹ́ tajà ní, ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní, lóríṣiríṣi ní, ìṣílẹ̀ ní, ilẹ̀ lẹ́fẹ́ tà ní, kódà tó bá rẹ̀ yín jẹ, ẹ máa bọ̀ l'Owutu FM kẹ́ wá gbẹnu sí máa. Thank you very much. Owutu ni o. Owutu rédíò Owutu àti pé Owutu ti FM ẹ ṣáà máa sùn ẹ ká jà ẹ lọ Owutu FM. God bless you. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹ ṣàlẹ́ o máa gbọ́ má yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹ ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹ ṣàlẹ́ náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.